mírọ́ọ̀sì náà jí mọ́ wa. Gbogbo ń ta kójọ láyé àwọn tí wọ́n jogún wa la kójọ fún àwọn tí wọ́n jogún wa lẹ́yìn tá a bá kú tán lọ́kọ̀ lẹ́dàrọ̀ línàbùsì bá dálí mọ́ọ̀tì tàjáwò kò síbi kan tá a dé sí lẹ́yìn bàtà bá lọ tán kò síbi tẹ́mi wọ́n ò dé sí. ìlàlẹ̀ tí kánà kọ́bùlà mọ́ọ̀tì tàgùn fáwọn àfi dáadáa táwọn náà bá ti ṣe kalẹ̀ òun náà aládé bá níwájú ọlọ́run ọba. fẹ́yìn bàná bí xeyìrì tọ́ba mọ́sílù á. táwọn náà bá kọ́ ibi tá a dé sí níwájú ọlọ́run táwọn náà bá kọ́ ní ti dáadáa. wọ́n yìn bàná bí sáré sá másikánú ha. tọ́jú àbúrú náà la fi kọ́ bàtà bá déwájú ọlọ́run ọba ẹ̀sán. Àmín. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور وما دام وصفها ọmọ Ádámà ó sì fúnra sẹ́yìn ànábì ló tó sí o abẹ́yìn ṣàìtánì ọmọ Ádámà ó sì fúnra gbogbo ọmọ Ádámà ló sunkún wáyé. Gbogbo ọmọ Ádámà ló sunkún wáyé. Ẹ jẹ́ apariwo ọlọ́pàá Allahu Akbar. ìjọ yẹ kó tún sunkún tó bá rò kíyà ọmọ. ṣé bọ́ ṣe ń lò díẹ̀ díẹ̀ yìí sí ó lẹ́yìn. tásàrà ìlú bá gbé yẹ o pé wọ́n ní kú kan. ṣé bọ́ ṣe ń tẹ̀ yìí ṣé yóò sì lọ́lẹ̀. ọmọ Ádámà ó sì fúnra. sinimá ṣàlàyé kò ní pẹ́ tán. ayé bàbá wa Abdulrahim ló parí. àwòrán ṣàlàyé kò ní pẹ́ tán. àwọn náà ti lọ bí òkú àwọn kan yìí. kó mọ̀ mà sí báyé ṣe dùn tó. wọ́n ti bá wọn náà rí. ẹ̀ndì. wọ́n ní ẹsẹ̀ kútúbà fìdáwò fún wa. máa rántí nínú ẹ̀mí o. wọ́n ti sọ báwọn náà rí. ẹ̀ndì. ẹ bá wa ṣe kútúbà fókù tó kú. ọmọ Ádámà ó sì fúnra. àfitọ́ ọba lọ bí òde kú tí kò bá tọ́. àgbọ̀láyé tó lù kẹ́kẹ́ kò ní dúró. wàhálà ni àfa àti ń jà sówó. wọ́n padà bí kútúbà fún wọn náà. àgbọ̀láyé tí lù kẹ́kẹ́ kò ní dúró. owó bá kàn ọ́ kútúbà ó padà kàn ọ́ bọ́kà jọ̀kan. dúró sí nìkan yóò padà kúrò. òǹkàlùkù wà lálọ́dọ̀ ọlọ́run. báyé dúró lọ́dọ̀ rẹ̀ yóò lọ bòmíràn. ọlọ́run lẹ́lòmí ò ní fẹ́ lọ màláìka ó wọ́n ti kéde. ní kàlí àyàmù. ọlọ́run ní mo lè ká mọ́. ìlú wa bẹ́ẹ̀ nàná sí. ó lọ sẹ́wọ̀ ẹ̀tàn ní kọ́dà àjò wọ ṣòkòtò. ọmọ Ádámà Ọlọ́run dàrú ó bẹ́ẹ̀. sì fúnra. bọ́lọ̀ ń bá rán màláìka sẹ́lòmí àká òjò àmọ́ sọ́ọ̀bù. lówó mìíràn fún ẹ̀ ṣe jẹ́jẹ́ o. ta ló sọ fún ọpọ́ dàgbà tó ń ṣe fàárí. òjò lówó mìíràn fún ẹ̀ ṣe jẹ́jẹ́. ta ló sọ fún ọ wípé ọ̀dàlẹ̀ tó dà. Yorùkọ́ máa fa ìwé Ta lẹni kó sọ fún ọ bẹ́ẹ̀? jẹ́jẹ́ láyé gbà. àwọn táwọn akùnrin sí ìhùnà ti dọ́dọ̀ ọlọ́run yìí. ọmọ Ádámà dábàá ó ó sì sì fúnra. fúnra. ṣògbójò tó rọ̀
tí ń borí lórí ń dunnú sí i. ẹni tó ṣe bàbá wa Abdulrahim yóò ṣẹlùmí náà. òkòtò tó ń borí lórí ń dunnú sí i. ọba wọ ọlọ́run alu ọmọdé pa. bójú bá dá tóorùn yọ orí padà sọ́fà. ọba alára lọ́lọ́run ọba aláṣẹ lọ́lọ́run. gbogbo nǹkan tí ìjẹ́dùnú ló tún lè dáadáa o. bá a ti ń sunkún lónìí bọ́lọ̀ ń bá tó tọ́nu ẹ̀ yóò burú jù bẹ́ẹ̀ lọ. kọ́lọ̀ kó gbogbo ọmọ kó wá sí Haji Abdulrahim Kusaye. ipò ayé tó ń lò yẹn ṣe jẹ́ gbogbo ilẹ̀ ń bá wọn sunkún jù báyìí lọ. irú ẹkún eléyìí tá a tún sùn yìí ó tún ní lẹ́wù. tí ń gùn ẹ̀ ṣe dákun gbogbo jẹ́ wọ́n bẹ̀yà gbogbo orun tó ọba ṣe máa ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́. nìkan ló dìde tí wọ́n fi jòkó ń bẹ̀. báwo lẹ máa jà sáàyè ẹ sún fún mi. ṣèrántí kò Ó bá padà yá, dìde ayé yìí àyè ó kàn wọ́n náà mi kàn dúró sí wọ́n gbé ọ síbẹ̀ ni. ọmọ Ádámà ó sì fúnra. tèmi ń bẹ lára mi kò yọjú ni o. Òǹkàlùkù ni tiẹ̀ ó tí padà bá. ẹ bẹ lára ẹ kò yọjú ni. ẹgbẹ̀rún ọlọ́pàá yìí yá wa. kálukú o ṣe Ẹni Allahu Akbar lẹ́ẹ̀kan sí. Ọba tí ń pa wá náà la kí o. Ádámà o sì fún wa. Ọba tó lágbára kó máa pa wá náà nù ni. Ọlọ́run o bàbá wa Sheikh Abdulrahim tí wọ́n lọ bá ọlọ́run bá kẹ́ bàbá wa náà ẹ ṣe àmín lápapọ̀. Masha Allah. a'udhu billahi minash shaitanir rajim Ọlọ́run. bismillahir rahmanir rahim. Báwa léèsù lọ gbogbo ń ta bá sọ lọ́rọ̀ ọlọ́run yóò ṣe wá láǹfààní. bismillahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis samai. Agbára ọlọ́run ọba àlàyé láàfin sọ̀rọ̀ ọlọ́run náà ọlọ́run yóò bọ́ síbi tó dáa lára wa ọlọ́run. Allahumma salli wa sallim wa barik wa karim ala sayyidina Muhammad. Ọlọ́run bá kí ànábì ju gbogbo ẹlòmíì lọ ìyóbú ànábì. wa ala ali sayyidina Muhammad. Ọlọ́run bá sì kí ànábì dáadáa ọlọ́run. salata rido. Ọlọ́run bá kí ànábì yóò dé sánmà. wardo an ashabihi. Àwọn rida sàhábà rẹ̀ ar-rido. tẹ́tẹ̀lé níjọ́ tán àti ìmọ̀ ibi tíṣà yóò yọrí sí bá a káwọn náà. Allahumma salli wa sallim Ẹ̀yin àfọ ẹ̀jẹ̀ àṣàṣàlátù fún ànábì torí ọlọ́run. salatan taftahu lana biha Ọlọ́run. abwaba rido wa taysir. Fàṣàlátù eléyìí fi sílẹ̀kùn yọ́nú rẹ̀ ọlọ́run fún wa ní sánmà. wa taghliqu biha abwaba sharri wa ta'sir. Sílẹ̀kùn ìbànújẹ́ má kó wájú ìbànújẹ́ mọ́ ọlọ́run. wa takuna lana biha waliyan wa nasira. Fi ọlọ́run ọba fàṣàlátù náà ṣe ọba léwa lérí ikọ̀ wà pẹ̀lú ọlọ́run ọba mímọ́. gbogbo ẹni tí ọlọ́run bá tóbi ní gbáyà rẹ̀ tí e ṣe pé orí ahọ́n rẹ̀ nìkan lọ́lọ́run ti tóbi kó bá ń pariwo ọlọ́run pé Allahu akbar kabira. Allahu akbar kabira. torí méjì lèèyàn Méjì lèèyàn. ọlọ́run á tóbi lérí ahọ́n ẹlòmíì Orí ahọ́n ẹlòmíì alọ́run tóbi ń bẹ. kò ní tóbi lójú ẹ̀. Kò ní tóbi lójú rẹ̀ àti lọ́kàn rẹ̀. ọlọ́run dẹ̀ lè tóbi lójú ẹlòmíì tí ò ní tóbi lọ́kàn rẹ̀. Allahu Rabbul Alamin. tó bá já sí wípé ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà yìí lọ́lọ́run ti tóbi lọ́dọ̀ yín ẹ pariwo ẹ̀ lẹ́ẹ̀kan sí pé Allahu akbar. Allahu akbar kabira. gbogbo ẹni bá wá mọ̀ pé irú ìjókòó yìí Irú ìjókòó eléyìí. ẹni ọlọ́run bá tún tarú ẹ̀ fún láyé rẹ̀ tó wá ó ṣe é lóore ni. Ẹni tọ́lọ́ ń bá tún ní ó lọ tá a tún jókòó báyìí orí ọlọ́run ni sẹ́ni tó rìn lọ lọ́dún mẹ́wàá tá àti ìmọ̀ ibi tó wọ̀ lọ ọ̀làlà ṣe fìdáhùn rẹ̀. àti ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní béèrè pé sẹ́ni ire ni bàbá yìí àbí kì í sẹ́ni ire. Kò ní ìdí ká béèrè. ìjókòó gbogbo àwọn ẹni ọlọ́run yìí kẹ́ ẹ tó lè rí wọn papọ̀ sí ojú àyè kan báyẹn ètùmọ̀ yìí pé tẹ́ni ìyẹn kọ́ ni wọ́n wá ṣe tiwọn ni. Allahu akbar kabira. gbogbo ẹni bá mọ̀ pé mímí lọ òkè tòun àti ilẹ̀ náà ọjọ́ kan ni ó parí tóun ó pàdé ọlọ́run tó sì fẹ́ kọ́ ọlọ́run ó rẹ́rìn sí òun níjọ́ tóun bá dé kó pariwo ọlọ́run pé Allahu akbar kabira. Allahu akbar kabira. tó bá ṣe pé títò ni Tó bá jẹ́ títò ní. kò yẹ kó já sí pé èmi ni wọ́n máa ní kí n ṣe wáàsí lórí ìjókòó yìí. àmọ́ ẹlẹ́kọ̀ọ́ sọ pé alimustahilu yakọ̀ fil halatayn. ó ní impossible nígbà míì í máa ṣẹlẹ̀
fi halatay ar-ridha wal-bughd. Masha Allah. tí ibi ìyọnu bá wà. sínú bá dùn jù. tí afẹ́ra ẹni tífẹ́ yẹn pọ̀ ntí ò possible ó lè possible mbẹ. Masha Allah. lákàjúwe ní àárín ọkọ àti aya. láàrin ọkọ àtaya. bí èèyàn bá jẹ́ wòlíì tí gbogbo ayé ń sá fún tí wọ́n ń wárí fún tó bá fẹ́ ìyàwó rẹ̀ lè máa fà á nírùngbọ̀n. ìyàwó rẹ̀ lè máa fà á nírùngbọ̀n. ìfà irùngbọ̀n wòlíì mustahilu ni àmọ́ yakọ̀wù fi hali ridọ̀. Allah. irùngbọ̀n tẹ́nìkan fà táfà ní ìjọ ọmọ pé àfà ni mí lẹ́lẹ́ à ń fi ṣeré lásìkò tó wá wù ú. ó yẹ kó ọmọ àmọ̀túmọ̀ méjèèjì ìwọ ní kí lọ wá débẹ̀ ẹlẹ́hà gan ìmáàmù ni ó tún fọwọ́ rẹ̀ síbẹ̀ ibi mo fi ọ̀fà ní. tó bá wá jẹ́ tìbínú náà ni ibi tí èèyàn bá tìbínú bá wà wọn ò bínú yẹn kọjá alimusa yìí ló tún ṣẹlẹ̀ ńbẹ̀. mọ̀sáyìí ló tún ṣẹlẹ̀. torí yóò rí tó da lára rẹ̀ yóò sì ní rárá. èrì kò ní jòkó wájú ni wọ́n sọ kí ló dé àga ò tí ì kún wájú wọn ní rárá kò wọ́ tirẹ̀ búgúdù ń ṣẹlẹ̀ nù ni mọ̀sáyìí náà ó tún wá ṣẹlẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀. àmọ́ lórí ìjókòó yìí lára àwọn bàbá wa tí àwọn ọmọ bàbá tí wọ́n ṣaláìsí yìí. àwọn ọmọ bàbá wa tán lọ yìí. ìyọ́nú àti ìfẹ́ ló jẹ́ wọ́n tò mí sí àyè yìí. òun ló jẹ́ kí wàásù ó débi báyìí. torí ẹ̀yin náà ẹ wo àwọn jahabiza minal ulama al-ajilla. ẹ wo àwọn àfáàwọ̀ àgbà ọlọ́mọdé ara burú. àwọn tó já sí pé gbogbo nǹkan ló ti dàgbà sára wọn. Allahu akbar. àwa tó báyìí kò ní sẹ́ni tí ó ṣe wáàsí. kéwú ló dàgbà lọ́dọ̀ ẹlòmíì ọjọ́ orí rẹ̀ ò dàgbà. ọjọ́ orí rẹ̀ ò dàgbà. wọ́n máa wá pè é ní bàbá. kéwú dàgbà lọ́dọ̀ ẹlòmíì ọjọ́ orí rẹ̀ dàgbà àmọ́jẹ́ ni ọlọ́run ọba rẹ̀ ò dàgbà. kò dàgbà. kéwú ń bẹ lẹ́nu rẹ̀ ó sì lọ́jọ́ lórí àmọ́ gbogbo ohun tí ń bẹ nínú kéwú rẹ̀ pátápátá kò sí tọ́lọ́run bẹ́ẹ̀. àmọ́ ọ̀kọ̀ọ̀kan nínú àwọn àyímà tí wọ́n ń bẹ lórí ìjókòó yìí ní gbogbo tí ń jẹ́ àgbà ti pé sára wọn. àgbà ti pé sára wọn onírú àwọn ẹ̀ṣẹ̀ kan àgbọ̀dọ̀ bá rú àwọn bàbá yìí ń bẹ̀ mọ́ ọlọ́run má jẹ́ ara padà sí ibú. mo gbé láti ibi tí ó yẹ ká ti gbé gbogbo àwọn bàbá wa ìmáàmù ṣé o Abdullahi ẹ máa bọ̀ torí ọlọ́run. ẹ dákun. bàbá wa ìmáàmù àgbà. bàbá wa ìmáàmù àgbà. president gbogbo League of Imams. president àwọn League of Imams. Division 5. Division 5. Ẹ̀gbá land. ní Ẹ̀gbá. bàbá wa àgbà. Sheikh Muhammad Yusuf. Sheikh Yusuf. bàbá akí bàbá wa. àgbà yóò dalẹ̀. àmín. ẹ gbọ́ lọ́n tóbi. Allahu akbar. bàbá kí gbogbo wa. sórí báni. sorry. bàbá wa àgbà tí wọ́n jẹ́ chief imam gbogbo Akute land. bàbá ọlọ́njàre yín pẹ́. àmín. bàbá sọ̀rọ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé àwọn ò fẹ́ sọ̀rọ̀ ní àyín. wọ́n láwọn ò fẹ́ sọ̀rọ̀. àmọ́ ọ̀rọ̀ tán sọ ti di odidi wáàsí lórí ìjókòó yìí àtìgbà àtàgbà ìkankan ò ní dàrú mẹ́. àmín ya Allah. bàbá wa gbà bí n bá mọ orúkọ ẹnìkankan nu gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ ní orí ìjókòó mo mọ bàbá wa gbà chief imam Òkè-Àró bàbá wa Abdulwasi. bàbá wa chief imam Òkè-Àró Awwalu Salihin. ọlọ́njà ní bàbá pẹ́. ọlọ́njà ní wọn pẹ́. ẹ kú ara fẹ́ra kù. ẹ kú ara fẹ́ra kù. bàbá wa gbà chief imam Àgbàdo. chief imam Àgbàdo. bàbá ọlọ́njà ní yín pẹ́. akínyìn. ẹ kú ara fẹ́ra kù. Masha Allah. bàbá ń bọ̀ bẹ́ẹ̀ hùn. bàbá wa gbà Sheikh al-Imam Hilaluddin Ọlọ́ndáre. bàbá wa Hilaluddin Ọlọ́ndáre. láti Àgùdà láti
dọ̀pẹ̀ mú ẹ̀ṣẹ̀ wọn láti dọ̀pẹ̀ mú masha Allah. ayakumullah. bàbá wa ọlọ́run dáre nù ni. ẹ̀ṣẹ̀ bàbá. masha Allah. Sheikhu al-Ikhlasi àbíká ní Sheikhu al-Ikhlasi ayiwa. masha Allah. àbáwọ̀ àgbà tí wọ́n wọ ṣẹ́ẹ̀tì yìí. àbáwá tán wọ ṣẹ́ẹ̀tì yìí tẹ́ ń wò yìí. àfáǹdí. tó já sí pé wọ́n kàn wọ ṣẹ́ẹ̀tì ni. ọkàn bá wọn nu ṣẹ́ẹ̀tì ni o. n tó wà lára mi ló wà nínú ọkàn wọn. òun ló ń bẹ lára wọn bẹ́ẹ̀. ìmọ̀ tó ń bẹ nínú aṣọ yìí ló wà nínú. òun ní ń bẹ lára wọn bọ́ tí wò wọ́n ni. gbogbo Mọ̀dínà ló jókòó yìí. ẹnìkan ó sì wá wọ ṣẹ́ẹ̀tì tá a rẹ̀ ó balẹ̀ ń bẹ̀ òun tí ì bá sara wa. tọ̀ ẹjẹ́ afẹnìkan náà wò òun fúnra ara rẹ̀ ni ó yọ̀ǹda pé ẹjẹ́ dìde ń bí. wọ́n wá. masha Allah. wọ́n wá rẹpírísẹ́ǹtì Daaru Dawa lápapọ̀. Daaru Dawa. tí bàbá wa Maulana almarhum Mustapha Zugululi Sanusi. rahimahullahu ta'ala. wọ́n wá rẹpírísẹ́ǹtì Daaru Dawa ni. mo tún mọ bàbá wa àgbà Sheikh Muhammad Yusuf. Sheikh Yusuf. Yunus Yakub Ali Ogbawi. Yunus Ibrahim Hasbunallahu Al-Ogbawi. masha Allah. Al-Ogbawi ni ó kọ́ wọn bàbá. Aleykum salaam. masha Allah. Allahu akbar. àbáwá Sheikh Abdullahi wọ́n ní gbogbo àwọn ọmọ bàbá lápapọ̀ àtọkùnrin àtobìnrin bàbá wa Al-Ogbawi ni Ọlọ́run fi ṣe ìpínlẹ̀ mímọ́ gbogbo wọn lápapọ̀. Allahu akbar. ẹ kú ara fẹ́ra kù ẹ kú àjọṣepọ̀ àná pẹ̀lú bàbá tó lọ yìí pẹ̀lú tòní. àti tòní yìí wàláhi. àti bàbá fúnra ara wọn náà. Allahu akbar Allahu akbar ọlọ́njà rí i pé ẹ kú ara fẹ́ra kù masha Allah. bàbá wa àgbà láti nẹ́sìpàtà àwọn yòówù ànábì kí ni mi ò dùn dáadáa. bẹ́ẹ̀ni. gbogbo àwọn àgbàlagbà Sheikh Nurudeen gbogbo yín mo kí torí Ọlọ́run. wàláhi. Sheikh Nurudeen Hasan. àgbàlagbà yìí torí Ọlọ́run. masha Allah. baba Sheikh Abdul Mumin Abu Hanifa. akí gbogbo wa. baba Sheikh Imam Ansarudeen Ojodu gbogbo yín ni mo kí Ọlọ́run bá kí jù bá nílò. masha Allah. ó kẹjá sí pé kíkí dọ̀ràn yẹn ni. ó dọ̀ràn yẹn. tí e bá ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn baba wa àgbàlagbà baba wa àgùdà. masha Allah. wọ́n ní ká fi kí gbogbo àwọn baba wa tí wọ́n jòkó sí apá ọ̀tún ní àyín náà. akí gbogbo wa. Ọlọ́run jàre pẹ́ tí kíkí ò bá dọ̀ràn yẹn ni irú ìjókòó yìí kò yẹ ká máa kíra. kò yẹ ká máa kíra wa. ẹ pariwo Ọlọ́run jàmá. ó ti di súnà lọ́dọ̀. àmọ́ di súnà lọ́dọ̀ àwọn àfa. àwọn àfa tó sì já sí pé ẹni tí ó bá dá súnà yẹn kọjá. ẹni bá da kọjá tọ̀ nígbà kan táyé fi lé tí ó bá ìdíjọ́ mẹ́jọ àtúnṣe àmì masha Allah a máa dúpẹ́ gbogbo nǹkan ti rọrùn ẹ bá ń pariwo Ọlọ́run masha Allah. ìkàlẹ̀ Maulana Sheikh Abdul Yakin. Maulana Sheikh Abdul Yakin. Mustapha láti Al-Ansaba torí bàbá wa tí wọ́n ṣaláìsí yìí Qadiri yólé al-madhhab. masha Allah. bàbá wa náà akíkalẹ̀ ìjókòó ìsọ́ọ̀bà. akí wọn. Ọlọ́run jẹ́ kí arí gbogbo ìsọ́ọ̀bà pẹ́. àmín. wọ́n á kí gbogbo àwọn àgbàlagbà àfáà tí wọ́n jókòó síwájú yìí masha Allah Ọlọ́run jẹ́ arí gbogbo yín pẹ́. àmín. ọlá ìnẹ́bí wájú Ọlọ́run. àmín. mo kí àwa tí Ọlọ́run fi ṣe mọ̀lẹ́bí fún bàbá wa yìí. àwa mọ̀lẹ́bí. mo kí ọmọ wọn àgbà tí wọ́n jẹ́ khalifa lónìí. bàbá Sheikh Muhammad Jami Abdulrahim. Sheikh Muhammad Jami Abdulrahim. Sheikh Abdulhadi Abdulrahim. Sheikh Abdulhadi Abdulrahim. Sheikh Idris Abdulrahim. Sheikh Idris. àti Sheikh Abdulrahim Abdulrahim. Sheikh Abdulrahim Abdulrahim. Sheikh Abdullahi Abdulrahim Sawtul Haq. Sawtul Haqi. masha Allah. àwọn tọ́jọ́ ọkùnrin nìyẹn. àwọn ọkùnrin nù ni àwọn obìnrin náà pọ̀. àwọn màmá wa Sayyida Fatima Sayyida Fatima. Abdulrahim Abdulrahim. àti Sayyida Rahima Abdulrahim. Sayyida Rahima. a fi àyè méjèèjì kí gbogbo àwọn obìnrin tó àfi kù. káwọn ọmọ obìnrin tó kù. wọ́n á kí gbogbo mọ̀lẹ́bí lápapọ̀ àti gbogbo ṣìfáàwù ní àpapọ̀ pé masha Allah. a kú ara fẹ́ra kù. masha Allah. ìjókòó yìí
béèyàn ò bá ti bára ẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú tí ń ṣẹlẹ̀ níbi lílọ bàbá wa yìí bí èèyàn ò bá ti lè ṣe wáàsí fúnra ẹ̀ ajá sí wípé kí gbogbo àfáà kọ̀ọ̀kan tí ń bẹ lórí ìjókòó yìí bá ṣe wáàsí fún kò lè yé. Allahu Akbar. Ibn Durayd ó ní man lamu ya idhihu daharu lamu ya fa'ahu ma. Masha Allah. Rohabili wa ilu ya umani au gada. Ma lam ya'idhu da'u lam yanfa'u ma. Èmi àti Al-Wazir nígbà tá a wà lórí ìjókòó yìí a ti sọ̀rọ̀ tó pọ̀ pé ṣé òkú ọmọ ogún ọdún là ń ṣe ni. Ma lam ya'idhu da'u lam yanfa'u ma. Bá a ṣe wà lórí ìjókòó tójú ẹnì kọ̀ọ̀kan wa tó kọ́rẹ́ lọ́wọ́ ìbànújẹ́ yẹn pọ̀ ó kọjá ká sọ pé bàbá 72 years látòrí ìjókòó kí ni ṣẹlẹ̀. Man lam ya'idhu da'u lam yanfa'u ma. Rahabili wa idhu yawman aw gada. Tẹ́ ẹ bá ti rí ọmọ ogún ọdún tó kú tí àwọn èèyàn wá ń rẹ́rìn níbẹ̀ eléri ibú ni. eléri ibú ni olè àdúgbò tí ń gbé jẹnẹrétọ̀ bọ́lọ̀ ń bá pa lógún ọdún ará àdúgbò rẹ̀ ni bó ṣe bàyàn nújẹ́ tó ní nírú ọjọ́ orí ni. Tẹ́ ẹ bá ti wá rí àgbàlagbà tó ti lé ní sab'in fil umri tó wá padà sọ́dọ̀ Ọlọ́run tẹ́ ẹ tún wá ráwọn èèyàn tó tún sunkún bẹ̀ ẹ má béèrè mọ́ èèyàn rẹ̀ ni. Allah. ẹni tó gbé láàrin wa fún 70 years tó wá lọ tẹ́tẹ́ àtún sunkún ẹni tí ń ṣàǹfààní láàrin wa nírú ẹni bẹ́ẹ̀. ni mo fi wò ó pé lílọ bàbá wa yìí kódà béèyàn ò bá rí wọn rí ìjókòó èní àti tó jáde lára wọn yìí ó túmọ̀ rí ayé tí wọ́n lò bàbá wa sunkún ní àyín lẹ́ni àṣekámọ̀ pẹ́kun tí wọ́n kọ́ là ń sùn. Lámùtù fídíò ìbáwọn àyàmú. Kádàlẹ́ àmà àwòlábì mínàlì hùdé. olórí ilé kó bá ń pariwo lóun dára. Allahu akbar. àṣejọ tá a bá wá síbi òkú àwọn ẹni rẹ báyìí fẹ́ni bá ní làákàyè àṣekèésẹ ẹni tó kú lókùn tá a mọ̀ dárò bí kì í ṣe pé sáyé tiwa náà ó sì rí bẹ́ẹ̀ ni í ṣe lọ yìí. Man lámùtù fídíò ìbáwọn àyàmú. iyì tí mo mọ̀ pọ̀ pa ọ̀rọ̀ mọ́ bàbá wa ìmáàmù lẹ́nu nù kìí ṣe pé kò sí ni wọ́n fẹ́ sọ àmọ́ wọ́n ti ronú kọjá ìjókòó yìí náà fi wò ó pé ìní sọ̀rọ̀ àmọ́ ẹ̀yin ọmọ ìmáàmù tó ṣaláìsí yìí ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Kánàlẹ̀ àmọ́ àwòlábì mínàlíwùdé. Kánàlẹ̀ àmọ́ àwòlábì mínàlíwùdé. bàbá wa tó ṣaláìsí màrúfù ládà nẹ́ẹ̀sì bí zikiri wà dùà. Allah. tábà ní kí ni bàbá yìí wá yí ẹ̀ wá ṣe tí gbogbo ayé torí ẹ̀ mọ́ ṣùgbọ́n ẹ̀yin wọ̀nyí ìdáko Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ àti àdúrà àti iṣẹ́ rẹ̀ sínú ayé àwọn èèyàn. Allahu akbar. ẹni tán mọ̀ àtẹni tí wọ́n mọ̀. Ìbáwọn àyàmú. ẹni tó wò pé ọwọ́ ayé tẹ̀hún tó bá dọ́dọ̀ bàbá wa Sheikh Daud Abdulrahim Rahimahullahu ta'ala. yóò ní sọ dé àyín mọ́ ayé gbọ́dọ̀ jù ọ́ lẹ̀. Kánàlẹ̀ àmọ́ àwòlábì.
èyí tí wọ́n jùlẹ̀ lọ́wọ́ rìdọ́ ó wà èyí tí wọ́n sì jùlẹ̀ lọ́wọ́ tipátipá pé alẹ́lẹ́ yìí Allahu Akbar. ó ti sádọ́ ọlọ́run lára mi ẹ fi ilẹ̀. gbogbo àwọn ìgbìyànjú yìí wá pọ̀ kéé wá ṣe lérí àwọn tọmọ tiwọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ ogun tí wọ́n jà yìí ogun ológun ni. Allah. báwí. Malamutu fídíò ìbọn àyàmú kánàlì àmọ́ àwọn lábì mínàlíwúdé. gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo ní ó wà lára bàbá yìí téèyàn lè torí ẹ̀ wò pé èèyàn ni gbogbo mẹ́tẹ̀ẹ̀ta wàláì ó lè wà lọ́dọ̀ ta ọlọ́run. Allah. ó máa jẹ́ kẹfìrà zikiri àmọ́ bísínẹ́sì ní í ṣe. Allah. yóò jẹ́ kẹfìrà du'ai àmọ́ torí pé ó fẹ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn ni. ibi àti wá mọ̀ pé báwo lẹ́ni ìyẹn ṣe rí wájú ọlọ́run gangan ibi àníyàn ni. àníyàn yẹn ló wá reflect lọ́wọ́ lára ọ̀kọ̀ọ̀kan nínú gbogbo àwọn ọmọ tí bàbá yìí wí tó pé kulluhum a'la. Allah. lóbi jásí wípé nígbà tí ẹ wà lórí ìjókòó yìí mo sọ fún àwa àlùwàsí pé ìjọ ta bá wà lórí ìjókòó báyìí gẹ́gẹ́ bí ẹni tó ní làákà yìí tó yẹ kó ọmọ rò ní pé téèyàn kan bá dàgbà tó báyìí tó wá kú táwọn èèyàn wá ń sọ pé ìmọ̀ pé kò tètè yóò tètè yá àbẹ́ ẹ̀ gbọ́ ewì tí arábìnrin yẹn ń kílẹ̀ kan ni. Allah. Ọlọ́hun ọmọ pé kó ti dé. ó yẹ ká ronú lé èèyàn 72 years àbí kílẹ̀ pé bàbá 72. kéèyàn máa tún wá kéwì kìí ṣe pé ó sọ lórí ayé tún sunkún níwájú wa pé òun ò mọ̀ pé yóò tètè yá. yóò tètè yá. ẹ mọ̀ pé ọjọ́ orí bàbá yẹn ló dàgbà iṣẹ́ rẹ̀ ò tí ì dàgbà lọ́dọ̀ àwọn èèyàn. Allahu Akbar. People want to continue enjoying him pé tọ̀ igi rèé èèyàn rèé. أنا ملي عيشة له أن الفتى يقبل منه الموت أثناء شاء. ìyẹn ni ó jẹ́ challenge fẹ́mi. challenge ni. bẹ́ẹ̀ mi ti máa rí tí n bá wà nínú ìjókòó yẹn nìyẹn tábàlágbàlagbà kan kú tí n bá jókòó níbi fìdáì rẹ̀ àwọn táwọn èèyàn bá ń sọ àti tí wọ́n bá ń ṣe ń bẹ̀ mama wa reflect yẹ pé sáwa náà dẹ̀ ń get yẹ right. san get yẹ. ìbéèrè mi. Allahu Akbar. sí gbogbo ẹnìkọ̀ọ̀kan nìyẹn. ẹni tó wá bí. a kà ń sunkún pé bàbá yìí lọ ni ká lọ bira wa léèrè pé ìjọ gbogbo wa náà bá padà sí ọ̀dọ̀ Ọlọ́run ṣé irú ìwà táwa ń wù yìí tó lè múrú ẹkún báyìí jáde tá a bá lọ. Allah. bàbá ti lè wù ká pẹ́ tó tó lè múrú ọ̀rọ̀ báyìí jáde Allahu Akbar. tó lè múrú èrò báyìí jòkó lọ́jọ́ Monday lẹ́kọ̀ọ́ tálẹ́kọ̀ọ́ ní gbàgbàkúgbà. Allah. ìyẹn ní jẹ́ wá sínú ni fún kálukú wa. pé bàbá wa Sheikh Daoud kọ́ ni à ń ṣe fìdáyì wọn lónìí. fìdáwò bàbá wa Sheikh Daoud kọ́ là ń ṣe. bàbá yẹn ti ṣe fìdáyì ara ẹ̀ kó tó lọ. ó ti ṣe fìdáwò ara rẹ̀ kó tó lọ. torí kó ti ṣe bẹ́ẹ̀ gbogbo ọmọ tó jáde lára wọn alálùkùránì ni wọn. alálùkùránì ni wọn gbogbo ọmọ wọn. níjọ́ Ọlọ́run tàmọ́lẹ̀ ti wá nínú àwọn tó jẹ́ sí wípé wọ́n gbà á ń tàn wáyà ó làwọn ọmọ bàbá yìí. ó làwọn ọmọ bàbá yìí. alára sì ní àfọ àwọn Sawtul Haqq. Sawtul Haqq. ìjọ Sawtul Haqq wà lọ́dọ̀ mi wọ́n ní ṣé òun nìkan kọ́ lòun fọ́ lóyún o. wàhálà àfa àádì náà tún wà. àfa àádì. bí ìjọ yẹn mo ti tàwa sámà àfa pé ajá sí pé ẹni rẹ ló bí. ẹni rẹ ló bí wọn ọmọ àfa rẹ sì ni ó jẹ. ọmọ àfa rẹ ni ó jẹ. èní ìwà ń jẹ́ ṣàhádà gbogbo tó léwu ká máa dá òtún lára yín báyìí. Allah. pé àníyàn bàbá yín àti iṣẹ́ wọn ó sọ yín dé èèyàn. Allah. níwọ̀n bá níṣẹ́ yín. níwọ̀n bá ní.
ó ní tí bàbá ìmáàmù sọ fún ó yín ní tí pé màmú sọ ẹ̀yin ò nídìí àti máa sáré kẹ̀kẹ́. ẹ má sáré kẹ̀kẹ́ torí Ọlọ́run ẹ má jẹ́ àníyàn apá bàbá yín ó ti wà níwájú. àníyàn bàbá ti wọ́n wájú yóò sì máa dúró dè yín ní gbogbo àyè tẹ́ ẹ bá dé. yóò máa dúró dè yín gbogbo ibi tẹ́ ẹ bá dé ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run náà bàbá òun bàbá kan ò lè lọ́gbọ́n ọmọ ọlọ́mọ ń sáàsì ó ṣeun. ìtumọ̀ tí màmú ń sọ nù ni. ọlọ́run ó bá wa ṣàlékún ìkẹ́ fún bàbá wa náà. àmín ya Allah. ọlọ́run ó bá wa ṣàlékún ìgẹ̀ fún bàbá wa náà. Ọlọ́run ṣàlékún gẹ̀ fún bàbá wa náà. ọlọ́run bá ṣàlékún àforíjì fún wọn. àlékún àforíjì fún wa. wọ́n bẹ̀rẹ̀ látòrí khalifa àgbà. látòrí Khalifa Muhammadu Al-Jami. ó fi kárí gbogbo àwọn ọmọ bàbá náà. ṣé dóni gbogbo àwọn ọmọ bàbá náà. ọlọ́run ò ní ṣe ní tẹ̀lé tẹ̀lé. Ọlọ́run ní ṣe ní tẹ̀lé ń tẹ̀lé. ẹ wo. bàbá wa Khalifa tọ̀. ẹ̀wọ̀n tẹ́ wọ̀ nígbà bàbá ń bẹ láyé. ẹ̀wọ̀n tẹ́ wọ̀ lájú ayé bàbá. ọ̀rọ̀ tẹ́ ẹ̀ dá lójú bàbá. ọ̀rọ̀ tẹ́ ẹ̀ dá lójú bàbá. ọlọ́run ò ní kọrun yín bọ̀bẹ̀ lẹ́yìn. Ọlọ́run ò ní kọrun yín bọ̀bẹ̀ ẹ bá sàmì ẹ̀yìn abiyamọ. tọ́lá àwọn ọlọ́pàá kọ́ bàbá bẹ̀rẹ̀. wa níjẹ̀ ẹjọ́ àwọn kan wá wá lónìí. wọ́n á ní ká sọ fún yín náà pé èní yìí náà táwọn èèyàn wá yìí lẹ́yìn èní àwọn èèyàn tún ní wá wọn tún ní dé àyín mọ́. àwọn èèyàn lọ́nu o ibi okú bàbá tèmi mo ti mọ̀ Allahu Akbar. níjọ́ yóò ṣe ṣe àní fiọ́lẹ̀ lágbára Ọlọ́run à á dúró tì yín. gbogbo tí wọ́n sọ Allahu nìyẹn. Akbar. tọ́ bó o bá lọ dúró lórí yẹn. ọba lọ dúró lórí bẹ́ẹ̀. gbogbo èèyàn ló padà mú lọ́ta. ó gbé èèyàn lọ mú lọ́ta torọ́ ma ti wọn gẹ́gẹ́ náà wàhálà ti ń fún wọn ò lè jẹ́ ráyè tiẹ̀ ilé ọdún la ti ń pàdé dáadáa àá wà dáadáa. tọ́ ìyẹn ni ó jẹ́ mukulikọ́ iṣẹ́ tí bàbá wa ṣe iṣẹ́ àdúrà ni iṣẹ́ ọlọ́run ni iṣẹ́ Ọlọ́run. ibi tá a bá dé náà ni wọ́n bá dé yẹn. àwọn alásàlátù nítorí kò dẹ̀ Ọlọ́run. sí àfọ ọlọ́run kan tí ó sọ pé gbogbo iṣẹ́ lòun parí tóun ó fi lọ. kò sí. kódà ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ fún anabi. sallallahu alayhi wa sallam. à á ṣe tó bá tún dáàyè kan à á tún fi ilẹ̀ táwọn tó tún gbé náà. ẹgbẹ́. ìjọ tí àfa bá parí iṣẹ́ rẹ̀ ọlọ́run ò gbánu. Allahu Akbar. àmọ́ yìí tó dá wa lójú ni pé bàbá wa Sheikh Daud Sheikh Daud. Abdulrahim wọn àparí rẹ̀ tó láwọn tí wọ́n máa gbé lọ náà ni wọ́n ń bẹ lórí ìjókòó yìí. àwọn tí ó máa gbé lọ́nu ni. ọrùn wa ní wọ̀nyí. àmín. bàbá wa Khalifa. bàbá Khalifa ọrùn ní wọ̀nyí. ọ̀run òní wọ̀ yín lágbára Ọlọ́run. àmín. kí n tó wá ju gbóngbóng kalẹ̀ a ṣe bisimilayi kan kùlùwàláwù kan àtàyà kan lẹ́yìn rẹ̀ kó máa jẹ́ mazida fún gbogbo àdúrà tí àwọn àgbàlagbà ti ṣe. Masha Allah. Ọlọ́run bá wa fi kẹ́ bàbá náà kọ́lọ́n kó sì dúró ti gbogbo àwọn àgbàlagbà ní ẹ̀yìn wọn. bisimilayi rahman rahim. kul huwa Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. bisimilayi rahman rahim. attahiyatu lillah azakiyatu lillah at-tayyibatu salawatu lillah assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullah wa barakatuhu assalamu alayna wa ala ibadillahi salihin. lílá fi kọ̀ọ̀kan fún gbogbo àwọn ọgbọ́n tí wọ́n bẹ nínú ilé àti gbogbo àwọn ọmọ wa tá fún sílẹ̀ lápapọ̀ Ọlọ́run kó dáhùn kó dúró tì wọ́n. bisimilayi rahman rahim لإلاف قريش إلاف رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. tọ́ kí tó wá ju máìkì yẹn kalẹ̀. ká tó ju máìkì lẹ̀. afáwọn ará ìdílé kan wọ́n sọ̀rọ̀ iṣẹ́ Ọlọ́run tí bàbá ń ṣe lọ́wọ́. iṣẹ́ Ọlọ́run tí bàbá ń ṣe lọ́wọ́. àti ibi tó dé. àti ibi tí sẹ́nà dé. owó irú yẹn wá ń ṣe owó ẹ̀mú tẹ́ ẹ bá rí wa gbogbo wa la wà ní Nàìjíríà. ìjọ tó bá sírù lẹ̀kùn báyìí lẹ̀ wọ́n sì báàbù mí ní àbúwá bíi jánà kalẹ̀ fún àwa tá a bá wà níbẹ̀ ni. Allahu Akbar. kódà kò yọ àfa kalẹ̀. kò yọ àfa lẹ̀. opportunity nìyẹn gbogbo wa kọ́ là á lè kọ́ odidi. àmọ́ kó máa wà nínú mizani hasanati fáwa náà pé àárín nǹkan dáadáa ṣe kalẹ̀. lórí ìjókòó yìí alálẹ̀ àkọ́lì tá a bá gádà 200,000 naira lórí mọ́ṣáláṣí bàbá I don't think it is too much. báwo la ṣe lè gádà rẹ̀ lórí ìjókòó yìí tí average wa tó bá lè afford láti fi 1,000 kalẹ̀ ká tó dijú ká tó là á rí pé owó yẹn yóò ti pé yóò ti tún lé bí ò bá wá pé 1,000 tó bá wá já sí pé 500 náà ni á jẹ́ dàrá yìí máa tí ó wà mọ̀tàbàrọ̀ so inshallah alahaza ẹrú Ọlọ́run tí ó bá síwájú
kí n gbé látòrí 1,000 yìí 1,000 pé fún mọ́ṣáláṣí bàbá. masalasi baba La ilaha illallah. Allahu akbar ẹ O wo gbọ́dọ̀ baba tóbi. ìtumọ̀ sábìkù La nù ilaha illallah. ìtumọ̀ sábìkù La ilaha illallah. Allahu akbar Ẹ gbọ́dọ̀ tóbi. Allahu 1,000 ó di méní 1,000 ó di méjì. Ṣé ní bàbá wa yìí ní kókó ní baba wa yìí